Ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Babaconfirm JP. Òdú ni mí tí mo kì í ṣe àìmọ̀fólókò. Kì í ṣe ti ìgbéraga bí mo ti máa ń sọ fún gbogbo ẹ̀yin fans wa pátápátá jákèjádò gbogbo àgbáyé. Ohun tí ènìyàn bá jẹ́, òun ló dáa kí ó máa ti ẹnu ènìyàn jáde. A kí gbogbo yín pátá o, nílé lóko lọ́nà, l'Amẹ́ríkà, ní Canada, ní UK, ní Dublin, ní Scotland, France, Italy, Germany, Denmark, Spain, Poland, Portugal, Croatia, Finland, Sweden, gbogbo yín pátá dé Norway. Àwọn èèyàn wa tó wà ní Norway, mo kí gbogbo yín náà pátá. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Asian country tí ẹ̀ ń wò wá, tẹ́ ń fojú ayọ̀ wò wá lójoojúmọ́. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Africa, North American and South America. Mo kí yín pé ẹ kú ọmọ ṣe. Àdúrà tèmi ṣáà fún gbogbo wa náà ni wípé Yorùbá nation yìí tá ń lé, lẹ́yìn rẹ̀ náà ìgbésí ayé rere tá ń wá, Ọlọ́run á fi fún gbogbo wa pátá. Ọlọ́run á sì fún wa ní oore ọ̀fẹ́ láti jogún ìjọba rẹ̀ tí ó jẹ́ ìjọba Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé bí obìnrin bí kò bá ti nídìí, obìnrin kì í jẹ́ kúmólú. Bí kò bá ti ní ohun tí Ọlọ́run rán èmi kì í jáde wá. Ó rán mi níṣẹ́ ló ṣe ń rí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kì í ṣe pé kàìtàì busy kọ́ wá pé òru ni mo ṣe fídíò yìí. A busy débi wípé many calls ló ń wọlé tí a ò tiẹ̀ dé díẹ̀ rárá. Many messages ló ń wọlé tí a ò tiẹ̀ lè reply ẹ̀ rárá because I am very busy. Bọ̀ bí Olúwa bá rán yàn ní iṣẹ́, ó ní láti jẹ iṣẹ́ náà ni. Wàá fi gbogbo iṣẹ́ tó kù sílẹ̀, torí lẹ́yìn iṣẹ́ tó rí yẹn, iṣẹ́ náà ló tún kù. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ohùn Olúwa tó jáde nínú fídíò ti àná. Ohùn Olúwa tó jáde lórí fídíò ti àná, tí Olúwa sọ wípé kí n sọ fún gbogbo àwọn àáfàá tí wọ́n ń gbógun ti àwọn ẹlẹ́sìn kejì wọn wípé òun máa dìde nínú ìbínú rẹ̀ sí gbogbo wọn pátá. Ó sì mẹ́nu lé àwọn ibì kan, ó ní Ìlọrin, Ọ̀fà, Kwara, ó mẹ́nu lé gbogbo area yẹn. Generally, Olúwa ní kí n sọ fún ẹ, ìwọ àáfàá, I want to dedicate this little video for you people
So I'm not here to insult Muslim. Màá wá jẹ́ kó gbogbo ẹ̀ yé yín dáadáa. Àwọn onílàákàyè èyí tí ó ń gbọ́ mi. Now, màá jẹ́ kó yé yín dáadáa lábẹ́ ohun tí Ọlọ́run ní kí n sọ fún un. Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin àfà tẹ́ ń dógun ti àwọn ẹlẹ́sìn kejì yín, bóyá Kìrìsìtẹ́nì ni, bóyá Mùsùlùmí ni, ẹ̀ ń gbógun tì wọ́n nítorí ẹ̀sìn wọn, ẹ ò ṣọgbà tiyín. Ó ní òun máa bẹ̀ yín wò pẹ̀lú ọwọ́ ìbínú òun. Ó máa lágbára. Ẹ fojú ara yín rí o. Ó ti rán mi sí yín. Àáfà ló rán mi sí, kì í ṣe Mùsùlùmí. Muslim is a name of a religion. Wàá wá rí i pé Muslim kọ́ ló ń jà, because Muslim is a name. It has been a name of a religion. Wàá rí i pé Kristẹni kọ́ ló ń jà, Kristẹni kọ́ ló ń jà. Christian is a name of a religion. Pastor òun ló ń jalè. Àáfà òun ló ń jalè. So many people wọ́n sọ̀rọ̀ sí Mùsùlùmí, wọ́n sì sọ̀rọ̀ sí Kristẹni. Wọn ò mọ̀ pé Ọlọ́run làwọn ń sọ̀rọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ náà ló sọ̀rọ̀ sí ẹ̀sìn àbáláyé. Let me just bring 3 of them together. Tó pé àwọn méjèèjì ọ̀nà ni. Èmi máa fi gbogbo ẹnu sọ fún ẹ. Tó pé ẹ̀sìn tá a bá àwọn bàbá ńlá wa, tèmi bá àwọn bàbá ńlá tèmi, òun ni ẹ̀sìn àbáláyé. Àwa ò dẹ̀ fi sílẹ̀, wòlíì ni wa o. Ṣé wòlíì ni wa? A ò sì fi ẹ̀sìn yẹn sílẹ̀. Nínú ẹ̀sìn yẹn òun la wà títí di òní. A ò fi ẹ̀sìn yẹn sílẹ̀. But wòlíì ni mi, Ọlọ́run pè wá. Ẹ̀sìn àbáláyé torí yẹn, ọwọ́ àwọn bàbá tiwa làwa ti bá. Wọn ò dẹ̀ bà á jẹ́. So therefore mo lè fi gbogbo ẹnu sọ wípé ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn Muslim, because ẹ̀sìn ló jẹ́, ẹ̀sìn Kristẹni ẹ̀sìn ló jẹ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò ṣeé sọ̀rọ̀ sí. Ṣùgbọ́n tí gbogbo ẹ bá fẹ́ sọ̀rọ̀, wàá máa gbọ́ Muslim ayé yín ò ní dá, Christian ayé yín ò ní dá, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ ò ní ṣoríire. No, ó ń bú ẹlẹ́dàá ẹ nìyẹn. You are cursing your creator. Nítorí pé ẹ̀sìn àbáláyé kọ́ ló ṣe ẹ́. Wọ́n dá ẹ̀sìn yẹn dáadáa. Àwọn tó ń ṣe, àwọn tí wọ́n ń rúlù ẹ̀sìn yẹn tó jẹ́ babaláwo, onífá, àwọn lọ́ba jẹ́. Ẹ̀sìn àbáláyé nọ́mà bó ṣe wà ọ́ dáadáa. Ẹ̀sìn Mùsùlùmí torí yẹn ẹ̀sìn tó dáa ni. We don't need to talk. A ò ní láti bú Mùsùlùmí. A máa bú àwọn àfà tó wà nínú ẹ̀ ni. Tó pé àwa ò fẹ́ ṣẹ̀ sí Ọlọ́run. A nídìí láti sọ̀rọ̀ òdì sí Christian, because Christian is a name, Muslim is a name, and ẹ̀sìn àbáláyé is a name. Both 3 names are name of religions. Hare Krishna torí yẹn náà is a name of a religion. Àwọn kan ló ń ṣe ẹ̀sìn Hare Krishna. So therefore, I want to clear it to everybody again tonight that ẹ̀sìn àbáláyé is not a scam. Má sọ̀rọ̀ lòdì sí. Ẹ̀sìn Mùsùlùmí is not a scam. Má sọ̀rọ̀ lòdì sí. Ẹ̀sìn Kristẹni is not a scam. Má sọ̀rọ̀ lòdì sí. Àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ gangan, àwọn ni scam. Àwọn ni kò jẹ́ ká sọ̀rọ̀ sí. Àwọn ni kò jẹ́ ká bú.
ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì, ẹ̀yin babaláwo. I go to that area in order to clear myself nígbà tó bá rí i pé mò ń sọ ọ̀rọ̀ nípa àwọn àfáà. Because wàá rí pé mò ń fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n gba ẹ̀sìn lódì. Àwọn àfáà ta ní nísìnyí wọ́n ti sọ ẹ̀sìn mùsùlùmí di ẹ̀sìn jàgídíjàgan. Àwọn àfáà ta ní nísìnyí wọ́n mú ẹ̀sìn mùsùlùmí yìí, wọ́n mú nímú wípé òun nìkan ni ẹ̀sìn tí ó wà ní orí ilẹ̀. Sórí bẹ́ẹ̀, tó bá rí bẹ́ẹ̀, màá bá mi tẹ yes or no. Wàá rí pé mùsùlùmí kọ́ ni mò ń bú. Àáfàá, àwọn tí wọ́n ń ṣiṣẹ́, tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n jẹ́ wípé àwọn wo àkọ́ṣe, tí wọ́n ní àwọn wo àwòkọ́ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n ní àwọn wo àwòkọ́ṣe Ọlọ́run, àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí. Pé nínú iná Jahannama àbálẹ̀ yẹn pè, ọ̀pọ̀lọpọ̀ yín máa jẹ̀yà, ẹ máa jóná. Ẹ mú ẹ̀sìn mùsùlùmí, ẹ wá sọ di ẹ̀sìn aláriwo. Ẹ sọ ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn táwa mọ̀ nígbà kan tó pé ibẹ̀ lọ bí wa sí, ibẹ̀ ni bàbá wa bí wa sí. Nígbà tó yá táwọn bàbá wa padà rí wípé wọ́n ti sọ ẹ̀sìn yìí di ẹ̀sìn jàgídíjàgan, kì í ṣe bó ṣe mú wá nìyí, làwọn bàbá wa kúrò nínú ẹ̀ ni wọ́n di Kìrìsìtẹ́nì. Because ó ṣe rántí pé Rísíkátù lórúkọ tí wọ́n sọ first born wa. Báwa ṣe mọ ẹ̀sìn mùsùlùmí kọ́ ní ìgbà yẹn kọ́ ló ṣe rí sìn. Ẹ ti dá gbogbo ẹ̀rú, ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́, ẹ ti dorí gbogbo ẹ̀ kodò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ, Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin àfáà oníjàgídíjàgan tẹ́ ẹ ń lòdì sí àwọn ẹlẹ́sìn mìíràn. Ó lóun máa fi yín ṣe scapegoat. Ìbínú òun máa ru sí i kò kọjá oṣù táwa yìí, oṣù kẹwàá nínú ọdún 2022. Ó ní òun máa mú ìparun, òun máa mú ìparun, òun máa mú wá sí orí yín. Ikú burúkú máa bẹ̀rẹ̀ sí máa pa dodo yín, nítorí wípé àwọn ẹlẹ́sìn tó kù níṣe lẹ́ ń lòdì sí wọn, ẹ ò ṣọ̀gbà yín. If you want to be Muslim, be Muslim. If you want to be Christian, be Christian. If you want to be ẹ̀sìn àbáláyé, ṣẹ̀sìn àbáláyé. Má fi ìkọ̀kan nìkan lára, má fi ìkọ̀kan bàkan jẹ́. Ìwọ píríṣì tiẹ̀, ẹni tó bá máa gbà ẹ́ gbọ́ máa gbà ẹ́ gbọ́. Ẹ wá mú ẹ̀sìn yìí, ẹ̀yin àfáà, ẹ̀sìn táwa mọ̀ wípé ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn tó ní ìfẹ́ nínú. Tá a jọ ń ṣe pọ̀ láyé ọjọ́ yìí. Gbogbo ìgbà tí ẹ bá ń gbàwẹ̀, àwa máa wà, a máa jí sààrì, àjọ máa jẹun jẹ, àjọ máa ń gbàwẹ̀ ni.
ẹ wá mú gbogbo ẹ̀, ẹ̀yin àáfà alákatabítí, ẹ̀yin àáfà jàgídíjàgan, ẹ̀yin ọmọ àlè àáfà látijọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ń pera yín ní Mustapha, Rafayi, Talfidin, àtijọ́ náà lẹ ti bà gbogbo ẹ̀ jẹ́. Orúkọ kórúkọ Taofiki la mọ̀ ọ́ sí. Ibi tẹ́ ẹ ti bà ọ̀rọ̀ Yorùbá jẹ́ nìyẹn, àti èdè àti àṣà Yorùbá tẹ́ ẹ ti bà jẹ́ nìyẹn. Ẹ wá bẹ̀rẹ̀ sí lọ bọ́rọ̀ àwọn orúkọ lárúbáwá, orúkọ láti ọ̀dà ní Saudi. Ẹ wá bẹ̀rẹ̀ sí pera yín bẹ́ẹ̀. Ẹ sọ èdè, ẹ sọ àṣà yín nù nítorí pé ẹ fẹ́ brandi orúkọ yìí Taofik Islamai Ahmad. No, Muhammadu la mọ̀ ọ́ sí. Taofiki la mọ̀ ọ́ sí. Ó tí mo porúkọ lẹ́ẹ̀kan, mo ní Rísíkàtù. Tó bá gbọ́n sí wa gbọ́ Rísíkàtù. Ẹlẹ́sìn, ẹ̀yin lẹ bà ẹ̀sìn yìí jẹ́. Ẹ̀sìn àlàáfíà làwa mú ẹ̀sìn mùsùlùmí sí o, nítorí pé ibẹ̀ ni àwọn bàbá wa wà. Bó ṣe ń ṣe iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tó, àwọn bàbá wa wọ́n sì mú ẹ̀sìn yẹn, wọ́n mú bí ẹ̀sìn, wọ́n á lọ máa kírun ẹ̀sìn mùsùlùmí, wọ́n sì ń ṣe bẹ́ẹ̀. Kété táwọn bàbá wa rí i pé ẹ̀yin àáfà ẹ ti sọ dógbó ẹ̀, àáfà lèmi bá lẹ́jọ́ tó mo ti sọ fún ẹ nínú fọ́nrán wípé tí n bá sọ̀rọ̀ sí mùsùlùmí, ègún lè wà lórí mi. Tí n bá sọ̀rọ̀ sí Christian, ègún lè wà lórí mi. Bí n bá sọ̀rọ̀ sí ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé, ègún lè wà lórí mi, nítorí wípé Muslim is a religion name. Wà á rí pé it is accepted all over the world. Christian is a religion name. Wà á rí pé it is accepted all over the world. Tó bá dẹ̀ rí ẹ̀sìn àbáláyé is a religion name. That is traditional. You ní láti sọ̀rọ̀ sí yẹn nítorí pé jẹ́jẹ́ ni wọ́n wà, òtítọ́ dẹ̀ lọ fi gbé wọn kalẹ̀. Òtítọ́ ti Ọlọ́run ni wọ́n fi gbé gbogbo ẹ̀sìn yẹn kalẹ̀. Èyí tí ẹ wá ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀sìn yẹn tí wọ́n ń pè ní àáfà, wòlíì, pásítọ̀, babaláwo, oníṣègùn, adáhunṣe, ẹ̀yin lẹ bá gbogbo ẹ̀ ṣe. Ibi tí mo wá fẹ́ mú ọ̀rọ̀ lọ lónìí, gẹ́gẹ́ bí mo ti ń lọ nínú ọ̀rọ̀ mi, òun ni àáfà. Ẹ sọ ẹ̀sìn mùsùlùmí di ẹ̀sìn wípé òun nìkan ló wà ní orílẹ̀. Ẹ̀yin àáfà, ẹ sọ ẹ̀sìn mùsùlùmí di ẹ̀sìn kan ṣoṣo tó jẹ́ pé ẹ fẹ́ sọ ọ́ di wípé òun ló exist, no other, kò sí other ẹ̀sìn tó tún exist mọ́ tí kò dẹ̀ lè possible. Ẹ̀yin àáfà, ẹ wá ń kọ́ àwọn ọmọ tó tún ń bọ̀ lẹ́yìn, ẹ ń kọ́ wọn ní jàgídíjàgan láti má fẹ́ràn ọmọlàkejì wọn. Nígbà tí a ò bá fẹ́ràn ọmọlàkejì wa, báwo la ṣe fẹ́ wọ ìjọba Ọlọ́run? Ọmọlàkejì yín làwa jẹ́, Kristẹni ni wá. Àwọn ẹlẹ́sìn kẹta, ọmọlàkejì yín ni wọ́n jẹ́. Báwo ni ìwọ tó wá ń kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ, tó ń kọ́ wọn láti má fẹ́ràn ọmọlàkejì yín, báwo ló ṣe fẹ́ wọ ìjọba Ọlọ́run? Ó dẹ̀ pé rẹ láàfà. Báwo ló ṣe fẹ́ wọ ìjọba Ọlọ́run? Ẹ̀yin àáfà, ẹ fẹ́ sọ ẹ̀sìn mùsùlùmí di ẹ̀sìn Taliban, ẹ̀sìn tí ń pani, ẹ̀sìn tí ń mú ẹ̀jẹ̀, ẹ̀sìn tí
kò sí àlàáfíà nínú ẹ̀, ẹ̀sìn tí kò sí ìfẹ́, ohun tí a mọ̀ sí tẹ́lẹ̀ pé ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìfẹ́ ni. Ẹ̀yin àáfàá òde ni ẹ fẹ́ sọ ẹ̀sìn mùsùlùmí di ẹ̀sìn kan ṣoṣo jẹ́ pé òun ni Ọlọ́run nífẹ̀ẹ́ sí, kò possible. Ṣẹ́ni tó dá ọkùnrin tó dá obìnrin, ó mọ̀ pé oríṣiríṣi ọkùnrin ló tún dá. Ó dá àwọn ọkùnrin kan wọ́n lóko wọ́n lóbò, bẹ́ẹ̀ ni Babaconfirm ẹ̀. Bẹ́ẹ̀ náà ló dá àwọn obìnrin kan, àwọn obìnrin yẹn lóko wọ́n tún lóbò, obìnrin dẹ̀ ni wọ́n tó pé wọ́n lọ́yàn. Àwọn ọkùnrin tó dẹ̀ dá tó lóko tó lóbò wọn ò ní ọyàn rárá. Ṣé Ọlọ́run tó wá dá ẹni tí irun ẹ̀ tí kò ní irun rárá ṣé òun náà ló dá dáadáa? Kí ẹni tí yóò ní irun rárá wá máa sọ pé òun nìkan lọ́lọ́run dá pé jù. Ta lórí ẹ̀ ò pé nínú àwa àti yín? Sórí ẹlòmíà máa bú èèyàn á ní bó ṣe kó irun dọjọ́, sórí irùngbọ̀n tí Ọlọ́run fi jíǹkí àwa yìí ẹlòmíì ń wa kò rí. Ṣé ẹlòmíì kò ní irùngbọ̀n ó ń wa kò rí? Kẹ́ni tó wá ní irùngbọ̀n wá ní òun nìkan ṣoṣo lọ́lọ́run dá pé jù. Ṣé pé ẹni yẹn ti ní àrùn ọpọlọ? Ọ̀rọ̀ ẹ̀yin àáfàá òde sí yìí ó wá dàbí wípé ẹ ti ní àrùn ọpọlọ. Bẹ́ẹ̀ ni, nítorí wípé Ọlọ́run dá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gan. Bọ́lọ́run ṣe dá ọkùnrin tó tínrín ló dá èyí tó tóbi. Èèyàn kọ́kọ́ kò sóhun tí kò bá àwọn ẹ kó máa jẹ, kó lọ máa jẹ sweet, kó lọ máa jẹ chocolate, tó bá máa tínrín wà tínrín. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rẹ́ni tó ń jẹ tó dẹ̀ sanra, Ọlọ́run ló dá wọn. Kẹ́ni tó wá sanra yẹn wá máa sọ wípé òun lọ́lọ́run dá pé jù. Gbogbo ẹ̀yin tó kù Ọlọ́run kọ́ ló dá yín. Sórí pé ìwọ àáfàá tó wá jókòó níjókòó wípé kó wá máa rò wípé ẹ̀sìn mùsùlùmí nìkan lẹ̀sìn àlùbáríkà nínú ayé tá a wà yìí. Sórí pé o ti ní àrùn ọpọlọ. Jẹ́ kí n sọ fún ẹ, ìwọ àáfàá tí o sọ wípé ẹ̀sìn mẹ́ta ló wà nínú ayé yẹn, I want to clear it to you pé ẹ̀sìn tó wà nínú ayé yìí ó lé ní wàláì ó lé ní 100 more than thousands ní ẹ̀sìn, more than thousands lẹ̀sìn. Mi ò ní sọ pé ibi tó orí dé ló mọ̀dé orí, kò ṣe pé ò rí. Ṣé ni Hare Krishna ti wà ní àìmọye ẹ̀sìn? Ṣé ni kíní ti wà ní Guru Maharaji? Àìmọye ẹ̀sìn ló wà. Kì í ṣe pé òní tó yẹ mo ò ní sọ wípé ibi tó rí dé ló mọ̀dé náà ó rí. Ó kàn ń wùwà wípé ẹni tí kò sí ọpọlọ ní orí ẹ̀, ó ń wùwà ẹni tí kò sí ìfẹ́ nínú ẹ̀. Ẹ wá kó àwọn ọmọ yín náà jọ, ẹ wá ń kọ́ wọn ní ẹ̀sìn tí àwa mọ̀ nígbà kan wípé àlàáfíà ló wà ń bẹ̀. Àjọ ń jẹ, àjọ ń mu, àjọ ń ṣe gbogbo ẹ̀, a ò ní wàhálà láàrin ara wa. Ẹ wá ń kó àwọn ọmọ yẹn, ẹ wá ń kọ́ wọn ní ọ̀nà wípé ẹ̀sìn yìí kò sálàáfíà ń bẹ̀ mọ́ àti pé kò sí ìfẹ́ nínú rẹ̀ mọ́. Kí ló dé? Ó dẹ̀ ń lérò wípé o máa wọ àlùjànnà. Tí tó bá tún ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ló tún máa báyìí wàláì tàláì ẹ̀sìn tó pé jù láyé òun ni ẹ̀sìn mùsùlùmí. Wọ́n máa ní wàláì tàláì ó bá máa wọ ìjọba Ọlọ́run, tó bá máa wọ àlùjànnà àfi kó gbẹ̀sìn mùsùlùmí. No. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun kò sọ mẹ́sẹ̀gì yìí báyìí, kò fọ́ọ̀sì ẹ̀sìn lé ẹnikẹ́ni, kò fọ́ọ̀sì ẹ̀ lé wọn lórí. Nígbà ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn náà ló wà. Níbo lẹ ti kó ẹ̀kọ́ ti yín gan-an?
tẹ wá mú dodo ẹ wá múlé ní kókókókó, ẹ ń pa èèyàn, ẹ ń gún èèyàn pa nítorí ẹ̀sìn, ẹ ń mu ẹ̀jẹ̀ nítorí pé ẹ̀sìn. Níbo lẹ ti bá nínú Quran kíkẹ́ máa pààyàn nítorí pé wọn ò gba ẹ̀sìn tiyín, kẹ́ èètì àwọn èèyàn. Ẹ wá lòdì, ẹ èètì ẹni tí Ọlọ́run dá bíi tiyín. Ẹ fi ọ̀tá sáàárín àwọn tí Ọlọ́run dá bíi tiyín, ẹ̀yin àfà. Ẹ sọ ẹ̀sìn yẹn di ẹ̀sìn mú ẹ̀jẹ̀ mẹ̀jẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè torí ẹ̀ pé ni kò jẹ́ kí mùsùlùmí kó operate lọ́dọ̀ wọn rárá, tí wọ́n mọ̀ wípé tó bá fún yín láàyè kẹ́ máa kírun, ọ̀kọ́ fún yín láàyè kẹ́ ní mosque, ẹ máa sọ̀rọ̀ ẹ̀dógún. Mùsùlùmí kì í ṣe ohun táwa lè sọ̀rọ̀ sí, ṣùgbọ́n ẹ̀yin àáfàá tẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ mùsùlùmí, ẹ ṣe lẹ̀ ń hùwà bí ẹni tí kò sí ọpọlọ lórí ẹ̀. Ohun tá a rí òun làwa ń sọ. Lára ẹ̀ làáfà tó wà ní Ìlọrin tí wọ́n lọ ń lé àwọn ìyá olóríṣà kúrò tó láwọn làwọn ní Ìlọrin, ṣó possible ni? Gọ́ọ̀mẹ̀ntì ló ní ilẹ̀ lẹ́yìn Ọlọ́run, gọ́ọ̀mẹ̀ntì ló ní ilẹ̀. Ìkíní nìyẹn. Ìkejì, ibi tó ní ajẹ́bi tó fowó ara ẹ̀ rà tó dẹ̀ gba dọ́kúmẹ̀ntì ẹ̀ pé èmi ni mo ra ilẹ̀ yìí. O lè sọ fún kìrìsìtẹ́nì pé kó má wọnú ilé ẹ̀ tán pé wọ́n ló níbẹ̀. Ṣùgbọ́n ilẹ̀ tó kó gbogbo wa pọ̀, o lè sọ wípé kí kìrìsìtẹ́nì kó má operate. O lè sọ wípé kí ẹlẹ́sìn àbáláyé kó má operate níbi tí ìjọba wà. Nǹkan tí ìjọba ṣe wà nìyẹn. Ṣùgbọ́n a padà rí wípé nínú ètò ohun tí ìjọba wa fẹ́ ṣe, ó fẹ́ sọ Nàìjíríà di ìlú mùsùlùmí. Ṣé bí Ọlọ́run ṣe sọ fún wọn nìyẹn? Nítorí pé Ọlọ́run lẹ̀ ń pè, Ọlọ́run làwa náà wá ń pè. Tó bá wá jẹ́ wípé Ọlọ́run tá a wá ń pè yẹn nínú ọkàn wa ó yàtọ̀ síra wọn, ẹ̀yin ò ṣe bọ́ ta kẹ́ ẹ dá wa lẹ́kọ̀ọ́ wípé Ọlọ́run tẹ̀yin ń pè ó yàtọ̀ sí Ọlọ́run tí àwa ń pè. Bá a ṣe ní Ọlọ́run tó jẹ́ pé òun ni universal supremacy, òun ni ọ̀gá pátápátá, bẹ́ẹ̀ náà la ní ẹ̀ka lábẹ́ lẹ́yìn ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, làwa náà ní Jésù Kristi, ìránṣẹ́ ni wọ́n, ẹrú Ọlọ́run ni wọ́n. Ta ni kì í ṣe ẹrú? Mo máa ń sọ ńgbà kan pé ẹni Jésù ọmọ Ọlọ́run, listen to me, ẹrú ni gbogbo wa. Ohun tó bá lè mú Ọlọ́run kó ń fọwọ́ bá wa báyìí, kó pa wá anytime, kó dá wa anytime, kó ṣe ohun tó ń fún wa anytime, ẹrú ni wá, ẹrú Ọlọ́run ni wá. A ò ń ṣe ẹrú èèyàn, ẹrú Ọlọ́run ni gbogbo wa. Orúkọ tá a wá fún Jésù yẹn, tó o bá kà á dáadáa, wàá rí wípé nígbà tí àwa rí wípé ọkùnrin yìí ti ṣiṣẹ́ takuntakun, tèmi mímọ́ wò dáadáa wípé ọkùnrin yìí ọmọ Ọlọ́run ló jẹ́ ká máa pè é. Òun ló ṣe sọ di ọmọ Ọlọ́run. It's just a name to modify Christ fún iṣẹ́ ribiribi tó ṣe. Tí táwa bá ro iṣẹ́ tó ṣe, àwa wá kọrin débì kan wípé ọmọ Ọlọ́run kú nítorí mi, ó jìyà púpọ̀ fún wa, ó ṣẹ́gun ọ̀tá fún wa, iṣẹ́ ló ṣe. Ẹ ti bà gbogbo nǹkan jẹ́, ẹ̀yin àfáà, nípasẹ̀ wípé
ìmọ̀ tẹ́ni tó lòdì sí ohun tí mùsùlùmí gangan sọ. Ẹ̀yin àáfà wẹ́wẹ́wẹ́, ẹ̀yin ọmọ wẹ́wẹ́wẹ́, ẹ̀yin àáfà kékeré, ẹ ti gba ẹ̀sìn yẹn, ẹ ti gbà sódì. Ẹ̀sìn yẹn ò wá jẹ́ ẹ̀sìn àlàáfíà mọ́, kò jẹ́ ẹ̀sìn ìfẹ́ mọ́. Ẹ ti scatter gbogbo ẹ̀ pátápátá, ẹ ti dojú ẹ̀ bolẹ̀. Ẹ̀sìn tẹ́ẹ̀dẹ̀ rí yìí, òun ló di ìlú mú, òun ló jẹ́ kí ìfẹ́ wà láàrin gbogbo ẹlẹ́yà tó ń bẹ nínú ìlú kan. Ṣùgbọ́n ẹ̀yin ti fi ẹ̀sìn yẹn, ẹ ti fi scatter Nàìjíríà, ẹ ti fi scatter ẹ̀. Tẹ́ ẹ̀ bá fi scatter ẹ̀, báwo lẹ ṣe máa ronú ọkàn yín pé ẹ fẹ́ Islamize Nàìjíríà, ẹ fẹ́ sọ gbogbo Nàìjíríà di mùsùlùmí? Ṣó possible ni? Ṣó possible ni? Ẹ kílèmù wípé ẹ̀sìn yìí nìkan òun ni ẹ̀sìn tó dára jù gbogbo ẹ̀sìn tó kù lọ. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Oníkálukú máa ṣe tiẹ̀ ní. Ṣé gbogbo tẹ́ ẹ wá ń ṣe yìí, ṣẹ́yìn lérò wípé gbogbo tẹ́ ń ṣe yìí, tẹ́ ń pa èèyàn nítorí Allah, tẹ́ tún máa pààyàn yẹn tọ́ tẹ́ bá ní Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ṣé kí ní ilé gbé yín dé ìjọba Ọlọ́run? Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká jókòó ká jọ rò. Ẹ̀yin àfà. Ṣófin wà nílùú yìí ṣá? Ṣófin ń ṣiṣẹ́ ní Nàìjíríà ṣá? Táwọn àfà kan máa kọ́kọ́ dìde, wọ́n láwọn lọ lé ìyá olórìṣà, àwọn lè kúrò nílé àwọn. Gbogbo ilẹ̀ tí Ọlọ́run ni. Lẹ́yìn tó wá kúrò ń bẹ̀ tán, ilẹ̀ wá di ti ìjọba. Òfin kan wà, tíjọba bá lóun fẹ́ pa bíbà irun, ó máa parun. Kò sí ohun tẹ́ fẹ́ ṣe. Èèyàn bíi tèmi wá ń sọ pé àwọn làwọn ní ilẹ̀, pé kò yẹ kí èmi dúró sórí ilẹ̀ yẹn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣó jẹ́ kí ìjọba fi ọwọ́ kó fi àyè gba ìjà ẹ̀sìn? Tí kò bá ń ṣe wípé ìjọba yẹn náà ní interest ní tòótọ́ láti sọ Nàìjíríà, láti Islamize. Irú àwọn àáfà yẹn, ó jẹ́ kó wo òfin ti mú wọn. Àáfà tí wọ́n lọ léyà Ọlọ́ṣun kúrò nílé ní Ìlọrin, àáfà tí wọ́n lọ lé àwọn Ọlọ́ṣun kúrò ní Ìlọrin, ṣé kò jẹ́ kí ọwọ́ òfin ti má wọn yẹn? Tí tòótọ́ tí ìjọba Nàìjíríà bá ń wà láàfíà tòótọ́, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Tíjọba Nàìjíríà tó bá ń wà láàfíà láàrin àwọn èèyàn wọn, tí bá ń wà láàfíà nínú ìlú ìgangan, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? You just ask yourself. It's just simple as ABC. Irú àáfà tó bá ṣe bẹ́ẹ̀, ẹ gbé lọ sí court. Ní abẹ́ òfin, ó yàtọ̀ sí Ọlọ́run. Ní abẹ́ òfin, òfin yẹn gangan òun ló lè jẹ́ ká sin Ọlọ́run bó ṣe jẹ́ ká ṣe sìn. Láì wá sí òfin èyí tó lè dé dáadáa, wà ò lè sin Ọlọ́run bó jẹ́ ká ṣe sin Ọlọ́run. Ẹ wá gbé wọn lọ court, ẹ wá jẹ́ kó yé wọn sórí ilẹ̀, a mọ̀ pé Ọlọ́run ló ní. Ìkíní nìyẹn. Ìkejì, lẹ́yìn Ọlọ́run, ìjọba ló ní gbogbo ilẹ̀. Ìjọba ìlú kan tí ilẹ̀ yẹn wà lábẹ́, òun ló ní gbogbo ilẹ̀. So therefore, ẹnikẹ́ni ò láṣẹ láti sọ fún èèyàn kan wípé òun fẹ́ léèyàn kúrò ní Ìlọrin. Kò possible. Nítorí pé àtèmi àtiwọ́ tó ń gbé Ìlọrin lájọ ní Ìlọrin, káwa wá máa sọ wípé gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin kẹ́ ẹ kúrò l'Ékòó. You can't see it. Káwa máa sọ wípé gbogbo àfà Ìlọrin ó yẹ kúrò l'Ékòó kẹ́ padà sí Ìlọrin. How will it be? But nítorí pé ìjọba wa ó fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ, ní ìdí irú nǹkan bẹ́ẹ̀ làwọn ti ń jẹ.
jẹ́ kí n sọ fún ẹ, muslim, ìwọ àfà tó fẹ́ fi mùsùlùmí tó fẹ́ fi ba nǹkan jẹ́, get this to your skull. Mùsùlùmí nìkan, ẹ̀sìn mùsùlùmí nìkan kọ́ ni ọ̀nà láti rí Ọlọ́run. Tó bá wá jẹ́ pé mùsùlùmí ni ìwọ dúró lórí ọwọ́ ẹ̀. Tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni ìwọ dúró lórí ọwọ́ ẹ̀. Tó bá jẹ́ pé ẹ̀sìn àbáláyé ni ìwọ dúró lórí ọwọ́ ẹ̀. Ẹ má ba nǹkan jẹ́, káyé lè dára, kó lè tòrò, kí gbogbo wa lè fi ẹ̀mí gígùn, ká lè fi lo ìgbésí ayé wa. Ọlọ́run dá wa, ó dá wa tán. Ọlọ́run sì dá wa, ó sì fún wa ní ẹ̀mí gígùn. Irú authority wo lèèyàn kan ṣe máa lóun ní Ìlọrin, á lóun lé àwọn èèyàn kan kúrò ńbẹ̀? Authority wo níbi tí ìjọba wà? Ṣé a níjọba Nàìjíríà ìṣá? Ṣé ìjọba ń ṣiṣẹ́ ní Nàìjíríà ìṣá? Gbogbo ìdí tá a fi wá jáde, tá a ní ọ̀ràn èèyàn níṣẹ́ Yorùbá nation, òun la fẹ́ dàtàrí pé ìjọba gan ẹ̀hún gan wà láfíà àwọn èèyàn ẹ̀. Ìjọba wà láfíà àwọn èèyàn ẹ̀. Ìjọba kò wá àlàáfíà àwọn èèyàn ẹ̀. Tó o bá wà láfíà àwọn èèyàn ẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti máa intervene. Tẹ́ bá tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹnikẹ́ni, tẹ́ bá gbé àáfà yẹn, bó jẹ́ ọba wọn náà ni, tẹ́ bá gbé, ikú ló máa pa lẹ́sẹ̀kẹsẹ̀. Bí gbogbo wọn bá dẹ̀ láwọn fẹ́ jáde wá ló jà, ẹ pa gbogbo wọn dànù. All in the name you want peace in your land. But nítorí pé ẹ̀yin ò fẹ́ àlàáfíà ní ilẹ̀ yín, ẹ̀yin ìjọba Nàìjíríà, you allow all those things to continue. Ó sì ń ṣẹlẹ̀ o. Àwọn àfà Ìlọrin sì ń pariwo bẹ́ẹ̀ náà, torí ẹ̀ l'Olúwa ṣe ní kí n sọ fún wọn. Ó lóun máa pa wọ́n, òun máa pa wọ́n nípakúpa. Ìjàmbá oríṣiríṣi máa ṣẹlẹ̀ láàrin wọn. Ẹ lọ kọ sílẹ̀ láti inú oṣù October yìí náà ni o. Àfi tí wọ́n bá fọwọ́ wọn sẹ́yìn, oníkálukú ló ní ráìtì láti sin ẹ̀sìn tó bá wù ú. Tó o bá bú ẹ̀sìn mi, màá bú ẹ̀sìn yẹn. Nítorí ẹ̀ ló ṣe pé mi ò lè bú mùsùlùmí. Mùsùlùmí is a religion. Tó o bá wá bú kìrìsìtẹ́nì, èmi náà máa bú mùsùlùmí. Kò ju yẹn lọ. Ṣọ́gbà ẹ kì í ṣọ́gbà mi. Nínú ìlú tá a wà yìí, we must have freedom to any religions we want to do. We must have freedom to live anywhere we want to live. Bó dẹ̀ ṣe wà nìyẹn nínú òfin. No religion can choose where anybody will need to live. You can live anywhere in as much you like that place, and you are not violent. Ó lòdì sí òfin ìjọba, kì í ṣe òfin èèyàn, kì í ṣe òfin èèyàn, òfin ìjọba ìlú yẹn, kì í ṣe òfin bíbélì. That is òfin bíbélì àbí òfin kùránì. Òfin tó wà nínú ẹ̀sìn àbáláyé ọ̀tọ̀ nìyẹn. Tó bá wọn o lè tọ̀ sórí Quran, tó bá wọn èèyàn lè tọ̀ sórí bíbélì, tó bá wọn èèyàn, I am telling you, èèyàn lè tọ̀ sí orí Ògún, ohun ẹ̀ nìyẹn. Ọwọ́ ìwọ àti Ògún nìyẹn, ọwọ́ ìwọ àti bíbélì nìyẹn, ọwọ́ ìwọ àti Quran dẹ̀ nìyẹn kù sí. Ṣùgbọ́n kíjọba wa ní ká má tọ̀ sójú pópó kó lọ tọ̀ síbẹ̀, tí ìjọba bá mú ẹ ṣọpọ̀ máa lọ sọ owó ìtanràn nìyẹn. Sódì ẹ̀pọ̀ nǹkan tí ìjọba ìlú ṣe gbọ́dọ̀ dúró nílẹ̀ dáadáa nìyẹn láti lè kápá gbogbo ìṣòro tó bá fẹ́ dìde nínú ìlú. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà tiwa yìí, mùsùlùmí ló wà lẹ́yìn ẹ̀, nítorí ẹ̀ ló ṣe gbọ́ tó ń pariwo Muslim ticket. Àáfà ọ̀dẹ̀ kan náà tún sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní
wọ́n tún ń jà lórí muslim ticket. Èmi ìyàwó 4 ni mo bí. Àwọn àfáà ń fẹ́ ìyàwó púpọ̀, ìyàwó 4 ni mo fẹ́. Ẹ wo iye ọmọ tí mo bí. Ìyàwó pásítọ̀ tó jẹ́ pé ìyàwó kan ló fẹ́, ó dẹ̀ bí ọmọ kan, èmi àlọ́mọ kan ló máa fi. Àpọ̀jù wọn lọ, òun ló ń sọ bẹ́ẹ̀ o, àpọ̀jù wọn lọ. Sori pé kò sí sẹ́ǹsì lórí àáfàá yẹn. Ẹ̀yin àáfàá, sẹ́ǹsì yín ti yòrò, kì í ṣe dodo wọn o. Wà á rí i pé ọmọ burúkú ní mú ní kó pọ́npọ́ bá ìyá rẹ̀, kì í ṣe dodo ẹ̀yin àáfàá o. Àwọn àáfàá tó ní làákàyè ń tòótọ́, mo mọ̀ pé ọkàn lẹ́ máa fi bá mi lọ, ẹ̀dẹ̀ máa ṣàdúrà fún mi, ẹ̀dẹ̀ tó máa ṣíà fídíò ìdí ọ̀dọ̀ àwọn tá à ń sọ yìí. Ṣé dodo tí wọ́n ń ṣe yìí, ṣé lóòótọ́ ni ṣó lè gbé wọn dé ìjọba Ọlọ́run? Ẹ béèrè lọ́wọ́ wọn. Àbókọ̀wé yín nínú ọkàn yín, ẹ fẹ́ sọ gbogbo èèyàn di mùsùlùmí, kò ṣeé ṣe. Ok, jẹ́ kí n tún là yí ẹ bí ìyá tó yí ẹ. Àwọn ọkùnrin kan wà, wàláì, o ò lè fún wọn ní obìnrin dúdú kí wọ́n láìkè. Wọn ò lè fẹ́ obìnrin dúdú. Obìnrin pupa ni. Kó wá sọ wípé kí wọ́n wá máa ní ó di dandan obìnrin dúdú ni kò fẹ́, ṣó possible ni? Ẹni tó láìkè obìnrin pupa ló máa fẹ́. Ẹni tó bá láìkì pé òun nídìí láti fẹ́ ìyàwó 3, kí n sọ fún ẹ, o ò lè fọ́ọ̀sì ẹ̀ kó jẹ́ pé ẹyọkan ló máa fẹ́. Bí ọ̀rọ̀ ohun tá à ń sọ yìí ṣe rí nìyẹn. Àwọn onílàákàyè èèyàn nìkan ló lè dohun tí mo ń sọ. You can't force people, leave them to àbí ṣé o lérò pé tá a bá dé ìjọba Ọlọ́run tó ń sọ yìí, ìwọ àáfà yẹn, tá a bá wá dé ìjọba Ọlọ́run yìí, ṣé o lérò wípé wọ́n máa wá kó èyí mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, wọ́n á máa dájọ́ yìí, wọ́n máa dájọ́ tiẹ̀ lọ́tọ̀ ni. Ọlọ́run máa dájọ́ oníkálukú lọ́tọ̀ ni lọ́jọ́ ìgbéǹde àlìkíyámà. I am telling you, ó máa dájọ́ tiẹ̀ lọ́tọ̀, ó máa dájọ́ tèmi lọ́tọ̀. Kí ló ní tó ṣe wá ń fi ayé tèmi affect life rẹ̀, ọ̀ tiẹ̀ tó fi affect life mi nínú ayé yìí? Tàbá yá máa ní àṣepè fún yín, ṣé yín kò wúwa ìpè? Ẹ wúwo ìpè náà. Ẹ fi ara ní ẹnì kejì yín. Ṣé bí Kùránì ṣe kọ́ yín nìyẹn? Èmi dẹ̀ mọ̀ pé Kùránì ò lè kọ́ yín bẹ́ẹ̀. Ìwọ kò píríṣì ẹ̀sìn tiẹ̀. Ọ̀pọ̀ gan àwọn olórí burúkú àáfàá yẹn tí wọ́n jẹ́ kí mùsùlùmí sú àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kúrò nínú ẹ̀sìn mùsùlùmí yẹn. Tó bá rí àwọn tó wo ẹ̀sìn mùsùlùmí padà, wà pé ó lè má jẹ ní Nàìjíríà, ó lè jẹ nílùú òyìnbó, tó pé nílùú òyìnbó yẹn ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn mùsùlùmí. Wá lọ síbi irú Germany, kó lọ síbi irú Amẹ́ríkà, kó lọ síbi irú UK. Ìjọba wọn fi òfin sílẹ̀ tó de gbogbo ẹ̀ pátá. Ẹ̀sìn yẹn wá jẹ́ ẹ̀sìn ìfẹ́ àti àlàáfíà. O mọ̀ pé ibi tí ìjọba tó bá ti ń ṣe rádaràda rédèrèdè, òun ló máa rí wípé at the end of the day ẹ̀sìn ló máa padà ba ìlú yẹn jẹ́. Ẹ̀sìn ti sọ ìfẹ́ nù ní Nàìjíríà, ẹ̀sìn ti sọ àlàáfíà nù kúrò ní Nàìjíríà. Ẹ̀sìn tó dẹ̀ ń fa wàhálà yìí náà ni ẹ̀sìn mùsùlùmí. O ò lè rí babaláwo kó bá mùsùlùmí jà, o ò lè rí babaláwo tó bá kìrìsìtẹ́nì jà, o ò lè rí láéláyé torí ẹ̀sìn babaláwo yẹn, ẹ̀sìn ìbílẹ̀ yẹn ó bẹ́tà ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Mo fi dodo ara sọ. Ẹ̀yin náà lẹ kógun jayé, jẹ́jẹ́ ni babaláwo, dodo wa lájọ wà pọ̀ dáadáa, a dẹ̀ ń ṣe dáadáa, everything is moving fine. Ẹ máa sọ̀rọ̀ sí wọn, ẹ máa ní babaláwo powerless power. Ta ló fẹ́ kọ̀ yẹn létí ẹ̀ tí kò ní ju ata lù yín lẹ́yìn, tí kò ní rán ọfà sí ẹ? Ẹ̀yin lẹ dá dodo ẹ lẹ̀, ẹ̀yin lẹ fa ọ̀tá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí, ẹ̀yin lẹ fa ọ̀tá. Oníṣègùn powerless power, babaláwo powerless power, sọ̀gbìnròkó powerless power, ìnífà powerless power. Ìjọ wo ló gbọ́ táwọn pariwo pé Christian powerless power? Ìjọ wo lè wọ́n gbọ́ tó sọ bẹ́ẹ̀?
ẹ̀yin gangan ni ẹ̀sìn àlàáfíà, òun ni ẹ̀sìn àbáláyé. Ẹ̀sìn yín tí kò tiẹ̀ nẹ́sẹ̀ ńlẹ̀, ẹ̀sìn òṣì, ẹ̀sìn rádaràda àti mùsùlùmù àti ẹ̀sìn tí mùsùlùmù torí yẹn àti ẹ̀sìn kìrìsìtẹ́nì wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ ní Nàìjíríà, nítorí pé ohun tí àwa bá ṣògbọ́n mi òun ni ẹ̀sìn àbáláyé. Yes, òun la bá lọ́wọ́ àwọn bàbá wa, a bá lọ́wọ́ wọn. Àti sí kìrìsìtẹ́nì gbà yẹn, kò sí mùsùlùmù, ẹ̀dẹ̀ fẹ́ bá ìgbà tó wá mú ẹ̀sìn yìí dé tí àwọn bàbá wa dẹ̀ rí pé ẹ̀sìn yìí dá, ohun tí wọ́n ń sọ yìí tòótọ́ ni náà, wọ́n dẹ̀ gbà lọ́wọ́ wọn, ẹ̀sìn yẹn dẹ̀ ń lọ. Ẹ̀yin ọmọkọ́mọ tẹ́ ẹ pera yín ní àfa, ẹ wá dìde, ẹ wá fẹ́ sọ ẹ̀sìn yẹn di ẹ̀sìn ìjà, ẹ fẹ́ sọ ẹ̀sìn yẹn di ẹ̀sìn tó jẹ́ pé a máa ètì ara wa, ẹ fẹ́ sọ ẹ̀sìn di ẹ̀sìn pé ká máa ṣára wa nítorí ẹ̀sìn, ká máa para wa nítorí ẹ̀sìn. Babaláwo wo ló máa dọ́pọ̀ bú òun? Àwọn ní Sunday méjì sẹ́yìn, mo rí fídíò kan, that was on Saturday, tí bàbá ní church bàbá Adébóyè, ibẹ̀ ni wọ́n ti kọ orin yẹn. Mo máa ń bá bàbá yẹn náà jà, ṣe wá ti rí pé nǹkan tí wọ́n ṣe ò dáa, màá wá ta náà máa sọ. tó pọn téèyàn bá ṣe tí o ò bá tètè wá sọ nípa ẹ̀, tí kinní yẹn bá wọ̀yàn lára, o ò ní lè gbà mọ́, ó dẹ̀ máa wá máa ṣe lọ. Tó bá wá dé séèjì kan tó ló fẹ́ gbà, á wá máa pe kinní yẹn ní ráìtì. Òun ló ń ṣe àwọn àáfàá jatijàti sìn, wọ́n ti pé wọ́n ń pe kinní yẹn ní ráìtì. Nígbà tó yẹ táwọn Ọlọ́ṣun láwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ọpírẹ́tì ní Ìlọrin, àwọn wá dìde torí kinní yẹn ti mọ́, ó ti wọ̀ wọ́n lára, wá dìde sọ ní ráìtì àwọn làwọn ní Ìlọrin. Ayé yín máa bàjẹ́ ni. Olúwa ló sọ pé kí n sọ fún yín, ó ní tí ẹ ò bá dẹwọ́ yín kẹ́ ẹ fèsì bísínẹ́sì yín lójú ẹ̀yin àfáà yìí, Olúwa ní láti inú oṣù kẹwàá October 2022 tá a wà nínú èyí, ìjàmbá burúkú lóríṣiríṣi a máa ṣẹlẹ̀. Àwọn àáfàá ńlá yẹn a máa kú, kò wá ń ṣekú lásán, ikú burúkú ló máa kú. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ kọ sílẹ̀ kó wá ro tó, kó wá wò bóyá wòlíì òsì èwo ni mo sọ tí kò ṣe. Ìjọ tí mo wà nínú chọ́ọ̀chì náà ní Sunday kan, á ti tó bí Sunday bíi mẹ́fà, 6 Sundays or whatever, tí mo sọ pé báyìí lolúwa wí. Olúwa ní bọ̀bọ̀ tí wọ́n ń pè ní bóyá ems lẹ́ ń pè, ems tó wà ní Big Brother, ọmọ òwòrò ni tó ń pè ní ems bí nǹkan, èmi ò kún wo Big Brother, ṣùgbọ́n Olúwa fi wọ̀n mi wípé sẹ́ kó lè win Big Brother. Wọn ò gbà mí gbọ́ ọ̀ǹtí ìjọ tí wọ́n jábọ́. Èwo lèmi sọ tólúwa rán mi jáde tí mo sọ tí kò rí bẹ́ẹ̀? Kò sí ìtólúwa rán mi tí mo wá sọ tí kò rí bẹ́ẹ̀. Don't deceive yourself. Olúwa ló ní kí n wá sọ gbogbo tí mò ń sọ yìí, òun ló ní kí n jáde kí n wá sọ. Ní Saudi, ṣé wọ́n sọ pé kò sí kìrìsìtẹ́nì ní Saudi ni? Ẹ̀yin àfáà tẹ ní làákàyè, ẹ jẹ́ kí n mọ̀, ṣé kò sí kìrìsìtẹ́nì ní Saudi ni? Ṣẹ́yìn gbọ́ pé wọ́n jà? Àbẹ́yìn tún gbọ́ pé Saudi ń fọ̀ sí ẹ̀sìn mùsùlùmù lé kìrìsìtẹ́nì lórí? No, oníkálukú ń ṣe tiẹ̀ ní abẹ́ òfin. Oníkálukú ń ṣe tiẹ̀ ní abẹ́ òfin. Bẹ́ẹ̀ ni Israel wọn ò pin tán bẹ̀ fún mi. Ìwọ tí wọ́n bá ṣì ń pin tán bẹ̀ fún ni pé wọ́n lè máa parọ́ fún ẹ. Èmi ti lọ síbẹ̀ ẹ̀kíní ẹ̀kejì. Ó dẹ̀ mú wa débi tí mùsùlùmù chọ́ọ̀chì wà àti mọ́ọ̀sì wà tó dẹ̀ ń kírun wọn, kò sì síjà, à ń gba àárín gbogbo bẹ̀ kọjá wa. Kírísítẹ́nì ń ṣe tiẹ̀, ó ń pariwo ń bẹ̀ ní Israel ni mo sọ, wọn ò jà. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin àáfàá Nàìjíríà yìí lẹ fẹ́ dàbí àáfàá Afghanistan, ẹ fẹ́ sọra yín di Taliban? Ronú ẹ̀,
mi ò bẹ ẹ jà, ṣùgbọ́n mo ń pè ẹ́ sípò ọgbọ́n ni pé ṣé ohun tó ń ṣe yìí ń tòótọ́ tó o bá kú ṣé ó lè jẹ́ kó wọ àlùjọ́nà? ó ní kó lọ rò báyìí nínú ọkàn ara ẹ̀, ṣé ohun tó ń ṣe yìí ó ń dájà sílẹ̀ láàrin àwọn tọ́lọ́run dá, ó ní ẹ má báyìí sọ̀rọ̀ o, kèfèrí ni o, kèfèrí nìyí o. ló ń pè ń kèfèrí? ẹni tó lè sọrú ẹ̀ jáde á jẹ́ ẹni tí kò ní ìmọ̀. á jẹ́ ẹni tí kò sí ọpọlọ nínú ẹ̀ tó lè sọ irú nǹkan yẹn jáde. ẹ jẹ́ kó ní kálukú sí ẹ̀sìn tó mọ̀. ẹ fi everybody sílẹ̀ kó ṣe ohun tó fẹ́ ṣe. ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ máa sọ ọ̀rọ̀ Ọlọ́run. iye ẹni tó bá wá yí padà fine, bí wọn ò yí padà fi wọn sílẹ̀. ọmọ iná kò ní ṣaláì má lọ síná. ọ̀rọ̀ ọmọ náà kò ní ṣaláì má wọ̀ náà yẹn náà dàbí pé ìwọ tọ́lọ́run bá ti kọ ìlú èyìnbó mọ́ ó ní ṣaláì má gbébẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti ìlú èyìnbó Ọlọ́run kọ́ mọ́ yín nì. gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ìlú èyìnbó Ọlọ́run kọ́ mọ́ yín nì. ibi táwa náà wà yìí Ọlọ́run kọ́ mọ́ wa ní. kò kún ṣe páwa ò lówó, alówó náà. àwa náà try gbogbo ẹ̀ ká tiẹ̀ wá sí UK, ká wá ṣeré ní UK, ká wá sí Amẹ́ríkà, ká wá ṣeré ń bẹ̀, wọn ò fún wa ní. so therefore ọmọ náà kò ní ṣaláì má wọ̀ náà. ẹ̀yin tẹ́ ń gbé bẹ̀ ọ̀tẹ́ wà ń bẹ̀ tẹ́ wá fi ìlú yẹn ṣe lé yẹn ẹ wò kò ṣeé ṣe. ohun tá a kọ́ mọ́ yín ni ibẹ̀ náà lẹ máa wà. àwọn tá a dé fi Nàìjíríà náà ṣe lé bákan náà tá a wà ń bí àwọn tí wọ́n kọ́ mọ́ wa ní. ẹ má jẹ́ ká dàlúrú. ìjọba Nàìjíríà gangan òun ni iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ìjọba Nàìjíríà iṣẹ́ wà lọ́wọ́ yín, nítorí ẹ̀ la ṣe ń sọ wípé ẹni tó jẹ́ kí wọ́n gbé wọlé nìkan gbé wọlé. ẹni tó jẹ́ kó ṣe nìkan jẹ́ kó ṣe. Tinubu ò lè ṣe nǹkan kan, ó máa wá ba gbogbo ẹ̀ jẹ́ ni. ẹ̀yin àáfàá tẹ́ ń tẹ̀lé Tinubu ni pé kó wọlé, nítorí pé ìwà ìbàjẹ́ yín, ìwà ìbàjẹ́ tẹ́ ẹ fẹ́ máa ṣe, tẹ́ ẹ fẹ́ jẹ́ kó máa continue, kò dẹ̀ sọjọ́ tí kò ní dópin. bí Tinubu gan bá padà wọlé lẹ́yìn ọdún mẹ́jọ ó máa dópin. bó bá tún wá wọlé tó tún lọ gbé fẹ́lòmíì náà tó jẹ́ mùsùlùmí, kò síjọ́ tí kò ní dópin níjọ́ kan. á dópin. gbogbo wa dẹ̀kẹ̀rẹ́ la máa yọjú síwájú ìtẹ́ Elédùmarè tọ́lọ́run sì máa dájọ́ fún wa. Tinubu ò lè ṣe nǹkan kan. mission wọn gangan nìyẹn. torí ẹ̀ ló ṣe rí pé àfi dandan muslim ticket. wọ́n máa gbá gbogbo ẹ̀yin Christian sẹ́gbẹ̀ẹ́ ni. wọ́n á gbá yín sẹ́gbẹ̀ẹ́, wọn ò ní jẹ́ kẹ́ ẹ sọ nǹkan kan mọ́. tó pé wọ́n fẹ́ mú ìpinnu èṣù wọn ṣẹ. wọ́n fẹ́ mú ìpinnu tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kò ràn wọ́n rárá, wọ́n fẹ́ mú ìpinnu yẹn ṣẹ. èṣù ti wọ inú wọn. wọ́n fẹ́ mú ìpinnu tí Ọlọ́run tá à ń wò lókè yìí tí kò ràn wọ́n fẹ́ mú ṣẹ, nítorí pé èṣù dẹ̀ ló ń lò wọ́n. orí tá a ti rí èṣù láti rí Ọlọ́run, ibẹ̀ náà láti rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ibẹ̀ náà láti rí Jésù, ibẹ̀ náà láti rí ìwọ tó ń gbọ́ mi yìí. èmi tí mo sọ gan ibẹ̀ náà láti rí mi. now àwọn kan dẹ̀kẹ̀rí dẹ̀ gba ti Ọlọ́run, àwọn kan gba ti èṣù. àwọn tó wá gba ti èṣù yẹn àwọn ló fẹ́ mú ìpinnu wọn ṣẹ, kì í ṣe bọ́lọ́run ṣe kọ́ nìyí. ó dá wa lọ́tọ̀ọ̀tọ̀. wàárẹ̀ lómi ó lè jẹ ráìsì báyìí fún gbogbo dídí ọ̀sẹ̀ kan, jẹ̀dí ò ní mu. bẹ́ẹ̀ ló dẹ̀ máa rẹ́ lómi tó bá jẹ ráìsì lẹ́ẹ̀kan jẹ̀dí máa mu. ohun téèyàn bá láìkì lèèyàn máa jẹ. ẹlòmíì jẹ́wà kò ṣú. bẹ́ẹ̀ lẹ́lòmíì dẹ̀ máa jẹ́, ó kàn máa fi ṣíbí ẹ̀sẹ̀ ló bá dẹ̀ ṣú. ṣé Ọlọ́run ló dá? Ọlọ́run dá wa yàtọ̀. máa fi dé sí ayé ẹ nípa àwọn nǹkan kan, wàá fẹ́ máa fi dé àwọn èèyàn mọ́lẹ̀ pò di dandan nǹkan tó máa lọ ṣe ni kò possible. I will keep saying it wípé
tó bá rí gbogbo àwọn tí wọ́n láwọn Tinubu ní kó wọlé o, Tinubu ní kó wọlé o, nítorí ìwà ìbàjẹ́ tí wọ́n ń ṣe tí wọn ò sì fẹ́ dẹ́kun ẹ̀ wọ́n ṣe ní kí Tinubu wọlé. tí Tinubu oníwà ìbàjẹ́ ni, ẹni tó lóun fẹ́ ṣe olórí wa tó ń parọ́. bí èèyàn bá ti ń parọ́ kí ló tún kù? ṣe pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. ẹ̀yin àáfà ẹ ṣọ́ra, Ọlọ́run ló rán mi sí yín kẹ́ ẹ ṣọ́ra gidigidi gan. gbogbo ìlú ibi mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, Ọ̀fà ni, Kwara ni, Ìlọrin ni, àtàwọn tó tún kù nínú tó yẹ pé ẹ̀ ń gbógun ti àwọn ẹlẹ́sìn mìíràn tí oníkálukú yín ò ṣọgbà yín. ikú gbóná lẹ máa kú, Olúwa ló sọ. ẹ̀yin á máa wòran pé kì í ṣe pé mi ni mo sọ, ohun t'Olúwa sọ òun ni. ohun t'Olúwa bá sì sọ ó máa ń ṣẹ. tí ènìyàn tó ní ká sọ fún ò bá ti kíyèsára, ó máa ṣẹ mọ́ wọn lára. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin ọlọ́pọlọ pípé, ẹ̀yin àáfà torí ẹ̀ pé tó gbọ́ mi, mo kí gbogbo yín láàárọ̀ yìí náà. ẹ share bí ó lè change inú àwọn àáfà tó kù. ẹ béèrè lọ́wọ́ wọn, ṣé bó ṣe ń ṣe lọ yìí tí wọ́n fẹ́ ba gbogbo ẹ̀ jẹ́, tí wọ́n ní kí Táyé máa ètì Kẹ́hìndé, tí Kẹ́hìndé ètì Táyé yìí, ṣé ohun tọ́lọ́run gangan nífẹ̀ẹ́ sí ni? ṣé bó àwọn bàbá wa ṣe ṣe nígbà yẹn táwọn wá dé èsì tí wọ́n wá da gbogbo ẹ̀rú yìí, ṣé bó ṣe wá ń ṣe lọ yìí, ṣé ó lè mú wọn dé ìjọba Ọlọ́run tá à ń sọ yìí gan? ẹ béèrè lọ́wọ́ wọn o. àlàáfíà ni fún yín o. mo kí n rí i pé ẹ káàárọ̀ tó pé a ti wà láàárọ̀, mo kí n pé bí ọwọ́ ìdájí la wà. ẹ ṣé gan ni. orúkọ mi lẹ́ẹ̀kan sí Babaconfirm JP.